Ẹ káalẹ́ gbogbo ilé, mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire. Citizen wa ló ń kí yín látòrí Oduduwa TV rédíò. Ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan fún gbogbo ọmọ káàrọ̀ oòjíire lórí ọ̀rọ̀ òfin ìlú Nàìjíríà. Mo lè fẹ́ kí n tó béèrè ìbéèrè yẹn, mo fẹ́ ṣàlàyé kankan. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo ètò yìí, ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ní lọ́kàn pé ohun tí mò ń sọ ni pé ètò bá ṣe máa gbára wa kúrò nínú ìgbèkùn Nàìjíríà la bá wa nìyẹn. Kò sí pé a fẹ́ sọ pé a máa dúró sínú ìlú Nàìjíríà yìí. Àmọ́ àti lè kúrò. Òótọ́ ọ̀rọ̀ gan nìyẹn, òtítọ́ korò láti gbọ́. Àwọn ìgbésẹ̀ tá a máa gbé láti múra lẹ̀ láti lọ, òun ló wá kàn. Ara ẹ̀ ni pé ká mọ òfin ìlú, ká mọ nǹkan tó kọ sínú ìwé òfin ìlú, ká mọ gbogbo kúnlẹ̀kúnlẹ̀ ọ̀rọ̀. Ìyẹn á jí wa lára, á sọ wá jí pé a pinnu, á túbọ̀ lè ká túmọ̀ káwọn èèyàn wa kan tó pinnu láàrin ara wọn pé eré jẹ́ ètò a máa gbé ìgbésẹ̀ lápapọ̀ wa o láti rí pé a sọ fún àwọn tí a yàn tí a dìbò fún, a sọ fún wọn kan lọ sí ilé aṣòfin kan ṣe òfin tó máa jẹ́ kí ìdìbò lórí báyà fẹ́ dúró abẹ́fẹ́ lọ kó wáyé. Ìyẹn tó ń pè ní referendum. Ibi tí iṣẹ́ yẹn ń lọ gangan rèé o. Ẹ jẹ́ kí n wá ka kíní kan fún wa. Ní bẹ́ẹ̀ ṣe ń wo fọ́nrán yìí, ẹ rí nǹkan kan tí mo kọ sókè. Mo fẹ́ kẹ́ ṣàkíyèsí ẹ̀ dáadáa. Mo fẹ́ kẹ́ ṣàkíyèsí ẹ̀. Màá sọ ọ̀rọ̀ yẹn sìn. Wọ́n ní òfin orílẹ̀-èdè Nàìjíríà ọdún 1999. Wọ́n wá sọ pé àwa ará àpapọ̀ ilẹ̀ Nàìjíríà níwọ̀n bí a ti pinnu láti gbé ní ìṣọ̀kan àti ìṣọ̀kan gẹ́gẹ́ bí orílẹ̀-èdè aláṣẹ kan tí a kò lè pínyà, tí a kò sì lè pínyà lábẹ́ Ọlọ́run. Ẹ jọ̀ọ́ béèrè tèmi ní fún gbogbo wa. Bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ yìí lójú tèmi, wọ́n sọ bí ìgbà jẹ́ pé gbogbo wa la fọwọ́ sí bí wọ́n ṣe so wá pọ̀. Àmọ́ kíní kan lèmi fẹ́ béèrè fún. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n lè pèsè àpẹẹrẹ ibi tí gbogbo wa ti gbé pinnu láti dúró papọ̀? Ṣé wọ́n ṣe ìdìbò tí àwa ń béèrè fún lọ́wọ́lọ́wọ́ ń sìn pé kí ó wáyé ìdìbò lórí bóyá a fẹ́ dúró papọ̀ àbí fẹ́ máa lọ? Ṣán ṣe? Tán bá ṣe, níbo lápẹẹrẹ ẹ̀ wà? Ṣé rí ara ìdí tá a ṣe ń túmọ̀ ìwé òfin sí èdè Yorùbá ni pé a fẹ́ kẹ́ mọ àwọn irọ́ tí wọ́n ti kọ sínú ìwé. Ara àwọn irọ́ tí wọ́n ti kọ sínú ìwé, òun lẹ̀ ń wò yìí. Òun la kà. Ńgbà wo la pinnu? Àwọn mélòó ló pinnu? Ṣé wọ́n lọ sábúlé? Ṣé wọ́n lọ sí ìgbèríko? Ṣé wọ́n lọ sí àwọn àdúgbò? Ṣé wọ́n káàkiri? Wọ́n pe ìdìbò pé ṣé a sọ wọ́pọ̀? Ṣé wọ́n bá wa sọ? Àbí wọ́n gbìmọ̀ láàrin ara wọn? Wọ́n wá sọ pé gbogbo wa ti pinnu. Wọ́n láti ṣàlàyé fún wa níbo la ti gbé pinnu. Níbo la ti gbé pinnu pé a fẹ́ di ìlú kan ṣoṣo. Gbogbo ohun tó ń kọ sínú kíní yìí máa kà lẹ́ẹ̀kan sí. Àwa ará àpapọ̀ ilẹ̀ Nàìjíríà níwọ̀n bí a ti pinnu láti gbé ní ìṣọ̀kan àti ìṣọ̀kan gẹ́gẹ́ bí orílẹ̀-èdè aláṣẹ kan tí a kò lè pínyà, tí a kò sì lè pínyà lábẹ́ Ọlọ́run. Mélòó nù wa ló ti ka ọ̀rọ̀ yìí bí mo ṣe kà yìí ní èdè Yorùbá? Mélòó nù wa? Ìdí tí mo ṣe gbé ọ̀rọ̀ yìí wá lálẹ́ rèé. Mo fẹ́ ká yẹ̀wò, a máa ṣe ètò kan níjọ́ Wednesday, èmi àti àwọn Yorùbá Nation Now. A máa ṣe ètò kan tí a máa tún gbé ọ̀rọ̀ yìí kalẹ̀. Àmọ́ mo kọ́kọ́ fẹ́ fi eléyìí ṣe àkọọ́lẹ̀ ká fi wo ara àwọn nǹkan tí wọ́n fi bò wá lójú. Ara nǹkan tó yẹ pé aláti sọ̀rọ̀ lórí ẹ̀. Ọ̀rọ̀ tó dẹ̀ wà nínú ìwé yìí, nǹkan tó kọ yìí,
irọ́ pabambarì irọ́ ni. Kò séèyàn kankan nínú wa tó fọwọ́ sí. Ó dẹ̀ fún wa ní ẹ̀tọ́ láti béèrè ìbéèrè lórí ọ̀rọ̀ yìí. Torí ìwé òfin tó gbélé wa lórí ìrẹ́jẹ ló kún bẹ́ẹ̀. A dẹ̀ lè dákẹ́ mọ́. Àṣẹ tá a ní láti fi béèrè àwọn lórí ọ̀rọ̀ yìí, òun ni àṣẹ tí mo tún máa kà ní èdè Yorùbá. Ẹsẹ̀ kẹrin lápá kejì. Ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. Ìyẹn àkọ́kọ́. Torí pé àṣẹ àti agbára ẹni lọ́wọ́ ó wà nínú ìwé òfin, wọ́n kọ sínú ìwé òfin yẹn. Bó tilẹ̀ jẹ́ pé a mọ̀ pé a fẹ́ kán túwèé òfin yẹn kọ, a mọ̀ pé wọ́n ní túkọ̀. N tó máa rọrùn ni pé kó ní kálukú máa lọ nínú ẹ̀. Àmọ́ ètò tá a máa ṣe débẹ̀ ni pé ìdìbò pé ká pín yẹn ní ká béèrè fún tí a mọ̀ sí referendum. Ìkejì, 14(2)c. Ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí. Ṣé rí ọ̀rọ̀ yẹn ó ṣe pàtàkì gan. Agbára tẹ ní lákọ̀ọ́kọ́ yẹn, àṣẹ àtẹgbára yẹn. Ẹ ní ẹ̀tọ́ láti mú lò, béèrè ìbéèrè tó bá wọ̀n yín lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún ìjọba, láti orí ààrẹ títí dé àwọn tó kù. Ẹ ní ẹ̀tọ́. Mo dẹ̀ fẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní lo àwọn agbára yẹn. A máa kọ́ wa ní àwọn abúlé wa ní èdè wa tó yẹ la ṣe ń sọ. A máa kọ́ àwọn èèyàn wa ní èdè Yorùbá nípa àwọn òfin. Àwọn méjèèjì yẹn máa fẹ́ kẹ́ ha sórí. Torí irọ́ tó wà nínú ìwé òfin tó ń fi darí wa yìí, púpọ̀ nínú wa ò mọ̀. Torí pé kí ni Gẹ̀ẹ́sì ló fi kọ́. Ara táwa ṣe bá ń gbìyànjú pé ká wá bá ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí ní èdè Yorùbá. A ti túmọ̀ ìwé òfin yẹn sí èdè Yorùbá. Ẹ lọ sí orí www.citizenny.org. Lẹ́ẹ̀kan sì máa sọ. Ẹ lọ sórí www.citizenny.org. Ẹ lọ bẹ̀. Tẹ́ bá ti dé bẹ̀, ẹ máa rí ibì kan. Ẹ bẹ́ẹ̀ sì ní yí kíní yẹn sókè. Tẹ́ bá ti yí sókè, ẹ bọ́ sálẹ̀ díẹ̀, ẹ rí kọ́kọ́rọ́. Lábẹ́ lókè kọ́kọ́rọ́ yẹn, ẹ máa rí ọ̀rọ̀ yìí. Ìwé òfin 1999 ní èdè Yorùbá. Ìyẹn lẹ máa tẹ̀. Tẹ́ bá ti tẹ̀ yẹn, á gbé ọ̀rọ̀ jáde. Kódà ẹ máa rí ọ̀rọ̀ tí mo kọ sí bíbá, ẹ rí nínú ẹ̀. Ó ṣe pàtàkì ká mọ àwọn ọ̀rọ̀ báyìí. A tún máa mú àwọn nǹkan tá a máa túmọ̀ káàkiri fún wa tí gbogbo wa lè mọ̀ ní èdè Yorùbá. Bá ṣe ń bára wa sọ Yorùbá yìí, ń sìn yẹn ti mọ̀ pé ẹ ní àṣẹ àti agbára. Àwọn màmá wa lọ́jà, àwọn àgbẹ̀, àwọn ọdẹ, àwọn vulcanizer, àwọn oníbùkà, àwọn ọ̀dọ́, gbogbo ìlú ló láti mọ àṣẹ àti agbára tí wọ́n ní láti abúlé o títí dé gbèríko, títí dé àdúgbò, títí dé ìbílẹ̀, títí dé ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ. Iṣẹ́ pọ̀ fún wa. Ṣé ti rí báyìí sí pé mo fẹ́ kẹ́ ẹ rò dáadáa. Ńgbà wo la pinnu? Àwọn mélòó ló pinnu pé ká jẹ́ ìṣọ̀kan nínú ọmọ Nàìjíríà? Àwọn mélòó? Àpẹẹrẹ ìdìbò tó wáyé dà. Ọ̀rọ̀ tó ń kọ pé ẹ ṣe pé a pinnu àdẹ̀sí ń bẹ̀. Wọ́n parọ́ mọ́ wa ni. Àwọn tó dẹ̀ parọ́ mọ́ wa sọ pé ká wá máa gbàdúrà fún nǹkan tí a lọ́wọ́ sí pé kó dúró sójú kòkó pé ká wá papọ̀. Àmọ́ ìrẹ́jẹ ni ohun tí ó wà níwájú gbogbo wa. Ìrẹ́jẹ pátápátá ni. Ara tí mo fẹ́ ká rò nìyẹn. Ẹ tún ka ọ̀rọ̀ tí ẹ̀ ń wò lórí fọ́nrán yìí. Nǹkan tó wà nínú ìwé òfin nìyẹn. Mo kàn fẹ́ kí máa bẹ̀rẹ̀ yín béèrè. Ṣé àwọn màmá yín, àwọn bàbá yín, àwọn bàbá, ṣé wọ́n sọ fún yín pé ẹ máa gbọ́, a máa dìbò kí ìjọba tó gbé òfin lé wa lórí? Ẹ bẹ̀rẹ̀ yín ní ìbéèrè yẹn. Tí ò bá ti rí bẹ́ẹ̀, ẹ ní ẹ̀tọ́ láti bẹ̀rẹ̀ sí sọ fún ìjọba pé gbogbo ìgbésẹ̀ tán bá gbé, ẹ ní ẹ̀tọ́ láti bí wọn. Torí inú ìwé òfin yẹn, ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. Ìkejì ẹ̀ wá ní pé ẹ lè kópa nínú ìjọba. Inú ìwé òfin yẹn wọ́n sọ ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè. Ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò. Màá fẹ́ kí ẹ kọ àwọn gbólóhùn àbí méjì lórí nǹkan tí a sọ yìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ ń pa kìíní rí? Ǹjẹ́ ẹ ti gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ tí wọ́n kọ sínú ìwé òfin ní èdè Yorùbá? Ẹ ti gbọ́ ìtumọ̀ yìí rí? Tẹ́ ẹ bá ti gbọ́ rí, ẹ pè fún àwọn èèyàn wa. Ẹ jẹ́ ká gbọ́ bẹ́ẹ̀ ṣe rọ́rọ̀ yìí sí. Àrùn jù báyìí lọ sí màlúù kí n lẹ́ẹ̀kan sí. Ó dìgbà kan náà. Ẹ ṣeun. Ó dàbọ̀.